Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa. Tuntun mìíràn la tún mú wá fún yín yìí o. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ tí a bá ń báwí tó bá ń wa ọrùn kì ó ṣetán láti parun ní òjijì mà ní. Ọ̀rọ̀ ti wá bẹ́yìn yọ báyìí o ládùúrú bí àwọn àgbààgbà ìjọ Celestial ti ṣe ìkìlọ̀ bàǹtàbàǹtà fún olórin tàkasúfèé ìyún arákùnrin Habib Òkìkíọlá ọmọ Olalomi tí gbogbo ayé mọ̀ sí Portable wípé kí ó má ṣe lọ ṣeré níbi Ankara night eléyìí tí ìjọ Celestial kan pè sí. Ṣùgbọ́n Portable ti kọ etí ọ̀gbọ́n sí o tó sì jẹ́ wípé gbogbo àwọn ìkìlọ̀ wọ̀nyí òun ni kò sí kankan náà tó tẹ̀lé. Portable lọ síbi kọ́nsáàtì ọ̀hún àmọ́ ọ̀rọ̀ padà bẹ́yìn yọ o nítorí wípé ká fi tẹ̀gàn sí i ká tún mú tẹ̀gàn kúrò. Portable ó dábìrà tó sì jẹ́ wípé àwọn ènìyàn fi ijó sára gidi níbi kọ́nsáàtì ọ̀hún o. Ẹ̀yin wá ń wò wípé irú ijó wo ni Portable jó àti wípé irú orin wo ni Portable lọ rí kọ níbẹ̀. Ẹ ó rí wò nínú fọ́nrán yìí kódà sultana tí àwọn ènìyàn ń pè ní aṣọ àdúrà òun ni ó wọ̀ lọ síbi kọ́nsáàtì ọ̀hún. Ẹ jẹ́ ká mọ èròǹgbà ẹ̀yin èèyàn wa pẹ̀lú bí Portable ṣe tẹ́ ìfẹ́ inú rẹ̀ yìí ní abẹ́ comment section wa bóyá ìwà rere ló wù tàbí ìwà ìparun. Fún ọ̀pọ̀lọpọ̀ irú àwọn fọ́nrán báyìí àti àwọn mìíràn ẹ lè tẹ̀lé wa ní orí ẹ̀rọ YouTube wa nípa títẹ subscribe sí Òwútú FM Lagos. Ẹ ṣeun o. Ṣé sì rí? Ṣé yẹn Ọlọ́run ni yín? Ṣé yẹn Ọlọ́run ni wọ́n sọ̀rọ̀? Ẹ sọ̀rọ̀ ṣé yẹn Ọlọ́run ni yín? Sọ pé ṣé èmi èlò Ọlọ́run? Ṣé èlò Èmi ò lè Ọlọ́run, èlé Ọlọ́run. èmi èlò Ọlọ́run? Èmi ò lè Ọlọ́run. Èmi èlò Ọlọ́run? Èmi ò lè. Bàbá bá lù ẹ̀ kó o sọ̀rọ̀. Èmi ò lè Ọlọ́run. Ẹ sọ pé Hallelujah. God bless you, mami. Ó ṣé bàbá mi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí báyìí láàárọ̀ yìí. I greeted everyone tonight Nítorí pé because ẹ wá nítorí Ọlọ́run kì í ṣe nítorí ènìyàn. you came here purposely because of God. Ṣùgbọ́n ọ̀pọ̀ yín tún torí ènìyàn wá kì í ṣe torí Ọlọ́run. Some people came because of men of God. Ṣùgbọ́n tẹ́yin ò bá mọ̀ kankan. If you don't know anything, Ṣùgbọ́n Ọlọ́run wà. God lives. Títorí pé Because tó bá jẹ́ níbi tó ti ń sọ̀rọ̀ Ọlọ́run. when you are speaking the words of God, Mélòó nu yín ló fẹ́ sá lọ síbẹ̀? many of you will not go there. Ṣùgbọ́n gbà tí ẹ gbọ́ pé sàásù But when you heard about Zazu, gbogbo yín sáré wá. every one of you came. Ìyẹn ní pé o tẹ mọ̀ ọ́ jẹ. That means what you know to Òun la máa fi fún yín. that is what they will give you. A round of applause for Jesus. Ohun tó bá ìjẹ́ mọ́ mí ní àwọn ọgbà ọtí yẹn lù. Ohun tó ṣẹlẹ̀ sí ọba àṣọfà. What happened to Baba Ashofa? Nígbà tó ṣiṣẹ́ àmì iṣẹ́ ìyanu nígbò àgọ́gẹ́ tó When jáde. he did a miraculous work in Agoge, Tí ogun dé, when there is a temptation, wọ́n ní kó lọ gbé àwọn gbà ń. they say they should not bring those things they worship. Lọ́kà ìlú ni. It's a local band. Wọ́n sì ń lù ú They are still making use of it ní ìgbàlẹ̀dọ̀la. till now. Wọ́n dẹ̀ ń lù ú sẹ̀lẹ̀. And the place is an instance of Christ. Bíbélì fi yé mi pé Bible make me to my people, wọ́n ṣègbé they will perish nítorí wọn ò ní ìmọ̀. because the lack of wisdom. Mo kí wọ́n sàásù. I greeted you, Zazu. Ọmọ Ọlálọ́mí. You, Zazu. Òkìkíọlá. You are famous. Orúkọ ló ń roni. It's your name. Àpèjà ló ń rènìyàn. Bless you. Pasuma máa wọlẹ̀. Pasuma will come in. Máa wọlẹ̀. Pasuma, you are welcome. Máa wọlẹ̀. Pasuma, you are welcome. Nítorí pé Because ohun tẹ́ bá mọ̀ ọ́ jẹ once you know how to eat, la máa fi fún yín. that is what we use to Èmi ọmọ Dábírì rèé. be a son of David. Ó mọ̀ pé ògo ló gbògo You ránṣẹ́. don't know that his glory that comes Nígbà tí ògo pẹ̀lú ògo tó bá ṣe kí ni? when glory comes Tó bá together, papọ̀, when the á man di ẹyọ kan. it become one. Ìwọ là àgbáyé já. You pass through the world. Èmi náà là àgbáyé I já. also pass through the world. Ìwọ tó bá là àgbáyé já lónìí. You that enter through the world. Tí o bá rí àmì ṣe, You can shout the loudest ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀, things that will happen. tèmi àti ẹ bá fi làgbáyé já. And you will go throughout the world. Tí o bá rí àmì mẹ́ta pẹ̀lú báyà ṣe, ó yẹ kó ṣẹlẹ̀ láyé mi àti ẹ. Amen. Ọlálọ́mí má bínú. Please don't be annoyed. Mò ń bọ̀. I'm coming. Tá a bá sọ̀rọ̀ Ọlọ́run fúnra wa. If you don't tell us what Tìtorí eléyìí because of this, ni mo ṣe pè ẹ́. that's why I called you. Tìtorí eléyìí Because of this, ni mo ṣe pè Pasuma. I call Pasuma. Kì í ṣe wípé It's not because of that. tí bá rí títì, In the walking on the road. tí bá lọ ń bá wọn sọ̀rọ̀, If I talk to them, wọ́n á làgò mọ́ mi lórí. they'll pray pots on my head. Tí bá lọ ń polówó Jésù, If I go and renounce the name of Christ, wípé that ẹ gba Jésù sáyé yín, accept this one into your life, wọ́n á ṣe kí ni? they will do what? Tí mo lọ sí shrine, I go to the shrine tí mo lọ club, and I go
club, tí mo lọ sí joint I go to join. wípé ẹgbẹ́ Jésù ayé yín They accept Jesus. wọ́n á lágò mọ́ mi lórí They'll pray bottom of my head. wọ́n á ní kí ni mò ń wá kiri They'll say, what am I looking for? ṣùgbọ́n What? ohun tẹ́ mọ̀ ọ́ jẹ́ What you know how to eat. ni mo fi pè yín wọlé I call you in. hallelujah. Hallelujah. rédíò owó ti àti pé ó tún ti fẹ́rẹ̀ fẹ̀rẹ̀ ṣáà mẹ́mọ́ sùn.